ويقول حين يلقاه جبريل ويدرسه القرآن من رمضان ناني أتوقع جبريل أما قال صلى الله عليه وسلم لكده القرآن ó hàn sí mi pé téèyàn bá ha àwọn ha onínú èdè ha ní abẹ́ ha sama wa àwọn ha téèyàn bá ha sọ́ọ̀tù àyè ẹgbẹ́ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àǹfààní kan ti tún jáde sí mi bí alhamdulillah ìpé gbogbo súrà tí kódà tó bá ti kó àdìsí dọ̀yìn máa ń kó bò ó pé à tó bá tó sì wá èyí sí wáyé ẹ̀fúra sí súrà yẹn ìdáná wà bẹ́ẹ̀. lọ́gọ́rọ̀ ọ̀gbà ọ̀rọ̀ máa ń jẹ́ ọ̀rọ̀ gbàgbọ́. ìjọ ọ̀kan ní ju ìmọ̀ni lọ. lọ́gọ́rọ̀ ọ̀gbà. Ẹ̀rọ Suratul Kahf. Torí pé n tó pe àkíyèsí mi sí pé mo fẹ́ mọ̀ tó wà ní Suratul Kahf. Àdéhùn pé ẹ tó bá ka ọlọ́wọ́ náà wọ́rọ̀ ọdún ẹ̀ sáyé rẹ̀ pẹ̀lú ìlú ẹ̀mẹ́. Kí ara ń gba mí ẹlòmíì ká ọlọ́run ṣí ọkùnrin sí nǹkan náà lórí pé àwọn ìgbọ́dọ̀ ká tí ó bá má di sọ má di sọ yìí fún wa àdìsí ilé ìkàtì ẹgbà pé mọ òkú fún ni àwọn gbà bẹ́ẹ̀ wípé àdìsí yóò mọ òkú fún mi síbẹ̀síbẹ̀ ajẹ́ pé sàbẹ̀ yẹn ní kánà wọlkọ yìí ọmọdéwà fi àyà ṣẹlá lórí kàtà àyà náà. ǹjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ sí kúránì tí ò fẹ́ kọjá bá ti ń wò sí àyà kúránì kan tó yẹ kó tẹ̀ bá wò ó ètùtù ráì tẹ́lẹ̀ máa ṣe Allah kò sí àyàtọ̀. Lónìí olónìí mo ronú nípa àwọn orúkọ ọ̀pọ̀tọ̀ àṣàpẹ̀ àná ayé àwọn orúkọ ọ̀pọ̀tọ̀ àyè. Kí ni ìjà ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́? Ó dàbí tí ìwọ́nú tíra tí mo ti ń ṣe àwọn àpọ̀ wípé ọlọ́run sọ fún lárúbáwá pé ṣùgbọ́n lárúbáwá ẹmọ bí lárúbáwá ṣe bíbí rẹ̀ ṣe rí sí èdè lárúbáwá bó ṣe rí sí lárúbáwá pé kódà àwa déjì ìwà náà nípìnlẹ̀ tó pọ̀ ìgbẹ́ tó pọ̀ ní pé àlápọ̀lẹ̀ ẹwà èdè wa ti fẹ́ nìkan òwe wa fẹ́ tán kódà oríkì àwọn èèyàn kan àwọn kátàlá kàwé òtún ojútó wọn lára ẹwà èdè tí wọ́n ti ní. There's a lot of wisdom in Kenya, my dear. A lot of wisdom. Subhanallah. Now, àwọn ní àwọn orúkọ yóò tọ́tọ́ àyè ní wọ́n á wòye sí pé kí ni bóò ní kí ni tí wọ́n orúkọ mọ̀kọ́tọ́ à. Tí lárúbáwá ṣe tàbájúhù wípé òun gbọ́ lárúbáwá ọ̀nà méjì lọ́lọ́run fi dá ọpọlọ rẹ̀ padà tó bá sì ka alif lam mim yóò sì ní ashhadu an la ilaha illallah yóò bí kí ní ṣe ashhadu an la ilaha illallah fún a ní ìdí ìmọ̀ kan láti mọ̀ yẹn náà ìsọ ìkánbẹ̀ ní sí tí ó sì yé wa ọlọ́run bá kọ́kọ́ bá lárúbáwá sọ̀rọ̀ pẹ̀lú lárúbáwá gangan so ọ̀rọ̀ pé torí pé ẹ̀gbọ́ lárúbáwá lẹ́bí sọ pé alif lam mim kọ́kọ́ sí ń bẹ̀ lárúbáwá tí mo fi bọ́ sọ̀rọ̀ nù Kùránì ojú الذي يلحدون إليه لسان عين ولقد نعلم أنهم يقولون إنما يعلم لسان الذي يلحدون إليه من الذين يصلحون هذا أو نيشي شو هتشاج يعني شو هتشاج
eléyìí náà sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ ni èmi náà ti gbọ́ bẹ́ẹ̀ kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ní ìgbọ́ nǹkan ṣe wọ́n nǹkan kan ṣe wọ́n báwọn that's the wrong notion nǹkan ṣe wọ́n but mi máa tó ṣe wọ́n is a better ìgbà mi ò máa ń jẹ́ ná ṣé ẹ̀tàn jẹ́ ni iná wà kò sẹ́ni tó dáhùn ṣé ẹ̀tàn jẹ́ ni generator iná wà kí là ń lò yìí jẹ́ni lélẹ̀ ṣé kékeré àbí nílà ṣé kékeré àbí nílà ṣé kékeré jẹ́ni kékeré ẹ̀ tí máa rẹ̀ ẹ jẹ́ ká dá kíláàsì dó ẹ lọ wo ṣé wọ́n tán pọ́ǹpù kalẹ̀ yóò affect nǹkan tá à ń sọ ó wà important. wọ́n kan ní fort nínú kìíní engine wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ṣe láyé ìjẹta ìgbà wo lè discover yẹn àárọ̀ pẹ́ sí sílẹ̀ kẹ́tọ́ wá ṣe tán bá ṣe kàn sọ fún mi èmi lè prepare fún bóun èṣe tí bá ti mọ earlier before now máa prepare tó máa fẹ́ di nǹkan tí mo sọ báyìí kí ló ṣe wáyà ṣó bọ́ọ̀n ni àbí wọ́n bá ti change ẹ̀ tẹ bá rí pé ó wíìkì bẹ́yẹn tẹ bá débẹ̀ tẹ bá tẹ́lẹ̀ pé kò dáa ẹ kàn pé Abu Zainab straight wáyà yóò dá ní láti change ẹ̀ before class so that kò ní jẹ́ pé irú àwọn kan báyìí láwọn ṣe ń class ẹ lọ wo bí ẹ lè rí ṣe nù. kí ni speaker amúrakẹ́ ẹ lọ gbé wa. Kódà ilé ìgbọ̀n ó ṣiṣẹ́ fine. Fọwọ́ gba covid test ẹ̀ bóyá ìṣe tó bá ti ń ṣe àmọ́ àbúmọ̀ àdìrẹ̀ sí ń lé o. Ok, ẹ jẹ́ ká wá lò pọ̀ lélẹ̀ dẹ̀. Good. Mo wá báyìí àbò. So mi pé wọn ṣé kejì ẹ náà sọ̀rọ̀? Tẹ̀sẹ̀. Good. Bá ń gbé yọ. Mashallah. Ẹ̀dá ń sọ̀rọ̀ nípa àwọn Bismillahirrahmanirrahim. Ń sọ̀rọ̀ nípa àwọn mushrikun ní Makkah. Nǹkan tó jú ànábì kan sallallahu alaihi wasallam táwa rọra jókòó tá ń ká pẹ̀lú gbogbo ìfọ̀kànbalẹ̀ yìí kìí ṣe bí Islam ṣe bẹ̀rẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ kò ní wúyàn kankan àti tó fi mọ́ ànábì sọ fáwọn èèyàn kan pé wọ́n máa lọ Mádínà wọ́n ti jẹ́ kán mọ́ o ẹn tó kọ́kọ́ ka Qur'an níwájú àwọn èèyàn báyìí wọ́n nà dákú kí ló ń kà so mo wá rò pé àwọn huruful muqatta'a yìí gẹ́gẹ́ bí èèyàn kí ni Ọlọ́run bá òsà lè sọ̀rọ̀ kó mọ́ ní túmọ̀ kó sì mọ́ ní tọ́lọ́run bá fẹ́ gbà ń bẹ́ ìdánilágara Qur'an
in tí ẹn tó bá mọ̀ tí Ọlọ́run bá ń sọ wallahi lazim kìí sí nǹkan tẹ́mí tí ò ní mí pé kí ní kọjá bẹ́ẹ̀. tá sọ pé kí ní kọjá bẹ́ẹ̀ bá ṣe rí nìyẹn. ṣùgbọ́n tẹ́ bá wò táwa bá ti mí sí ìvẹ́ǹtì tó sọ̀ráǹdì nǹkan náà kí làwó sọ torí ìvẹ́ǹtì tó sọ̀ráǹdì àwa ti mí sẹ̀ kí là sọ alimọ́tẹ̀tẹ̀ gbọ́ yìí a mọ̀ pé kí wọ́n náà torí pa ní ìmọ̀ kan láti understand it. Gbàtí mo wá ronú sí àwọn orúfù nǹkan tó àì kódà yìí tí ìṣe tíra tí mo fi ṣe Allahu Akbar Allahu Akbar Ọlọ́run ń bá àwọn lárúbáwá sọ̀rọ̀ Ọlọ́run ti kọ́kọ́ fi lárúbáwá táwọn gẹ́gẹ́ gbọ́ yìí tí n bá kàn kọjú sí tó wá ní madha ta'ni kí ló gbà lérò yọ́ ní kí ló sọ ní àjàmí àmọ́ tí n bá sọ lárúbáwá fún tó ń gán gbòrú lárúbáwá tí ń jáde lẹ́nu mi tó ọgbà tí mo tún wá sọ mọ́rọ̀ pé alif lam mim báyìí ò gbá kí lè lè Ọlọ́run torí kò tó bẹ́ẹ̀ lárúbáwá tó ju ti ẹ lọ lè mí sọ kò tó bẹ́ẹ̀ tí ó ní ìgbọ́ lárúbáwá ó ti gbọ́rùn tí mo sọ àwọn mushrikun nígbà tí wọ́n rí ìtànàbí sọ wọ́n ní walaqad na'lamu annahu yaquluna innama wọ́n ní Ọlọ́run bá ní a mọ̀ pé tí wọ́n sọ ní pé gbogbo tí ń sọ yẹn náà kìí sọ lónìmọ̀ yẹn ó ń jí tíra kankan ni but kò lè kankan innama yu'allimuhu bashar ẹnìkan ló ń fún láwọn ọwọ́ yìí ẹgbọ́n ti dáwọn lágara lisanu alladhi yulhiduna ilayhi a'jami ìntẹ́ ń sọ̀rọ̀ igan bí ẹn tí gbọ́ lárúbá ni hadha lisanun arabiyyun mubin ẹwádé táwọn sọ yìí arabiyyun mubin lárúbá tó jiná lárúbáwá tí àwọn ọmọ lárúbá tí Umar bin Khattab radiyallahu anhu tí ń tú Kùránì lórí mímbàr wa inaban wa fakihatan wa abba ó ní amma fakihatu faqad alimnaha amma fakiha kí ni abba ó wá fẹ́ mọ́ takallafa ma'ana bí kí yẹn sọ pé al'abba ni ọgbé ìmá ó ní ma hadha ya Umar in bára rẹ̀ sọ̀rọ̀ bá lórí mímbàr táwọn yẹn gbọ́ ma hadha èwo ní kí yẹn mọ̀ sí tí yóò mọ̀ láì láwọn yẹn gbọ́ ní o kí yẹn wà lórí mímbàr kẹ ẹwọ̀n ìmọ̀ mọ́ ń gbóyàn ó ní fa amma fakiyatun faqad alimnaha àti mọ̀túnmọ̀ fakiya wa amma abba sẹ́rí abba ó rọrọ̀ kò sí kankan lẹ́ ní ó wá fẹ́ fún ní túnmọ̀ kan ó ní ma hadha ya Umar ewu ló tó sí kí ló mọ̀ dánwò sọ́mọ̀ sí ibi tọ́mọ̀ níwájú àwọn èèyàn àwọn tó gbà látọ̀dọ̀ Abubakar sọ pé Abubakar ní ayyu sama'i tadhilluni wa ayyul ardi tahmiluni sánmà wo ni ó dòjìbò mí ilẹ̀ wo ni ó gbà mí sínú an aqula fi kitabillahi ma la a'lam kí n sọ tí nímọ̀ nípa rẹ̀ ní tírà Ọlọ́run tó bá jẹ́ pé irú nǹkan tọ́lọ́run bá ṣe fún àwọn mushrikun òun ni wípé Ọlọ́run dá wọn lágara pẹ̀lú àwọn hurufu alif lam mim ra oyatu yóò ní ìmọ̀túnmọ̀ rẹ̀ òsì tó bẹ̀ tí ó ní ọjọ́ tí ẹ lọ kaf ha ya ayn sad máa ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ kó tó sọ kankan bó sì mọ̀ wùmí náà nìyẹn pé kí ló ń sọ lisanu alladhi yulhiduna ilayhi لسان الذين يلحدون إليه أعجمي إليه تفين صورة أعجمي وسيكمل وهذا لسان عربي مبين لو وادي بọ́n táwọn sọ
so gbogbo ọ̀nà ni ó ti rí pé Kùránì kọjá ń táwọn sọ yìí subhanallah tabawaka suratu al-mulk tabaka awari mọ̀ tọ́lọ́wọ́ ọba dẹ́dà subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ ṣe fún abẹ́ ẹ̀dàgbà bá gbé musáàbù kan bẹ́ musáàbù kan bẹ́ awari mọ̀ lánàá muraja'atan kátọ́sọ padà díẹ̀ àwọn sàbí ànábì ní àwọn máa gba àyà mẹ́wàá báwọn bá ti gbọ́ yí àwọn nígbà mi kò sẹ́ni tí ó ti fẹ́ amúlékò nínú wa ń bí báyìí ó sì lè mọ́mọ̀ túnmọ̀ ẹ̀ ṣé kò wá tóbi ṣé àwà fi wọn wéra wọn bí ẹni tó jẹ́ pé tó bá gba àyà mẹ́wàá bí ò gbọ́ yí kò ní gbà mí ìjà lè fi wé ẹni tí kódà gbogbo Kùránì bẹ̀ lórí àmọ́kò mọ́ tó ṣe fi ra wọn. ọmọ tí ń sọ tán káwọn tó lọ ibòmíì ọlọ́run ọba tí máa pín ìmọ̀ ọlọ́run pín tiwa náà bẹ́ẹ̀ o ìmọ̀ ètò tóbi jù tá fẹ́ kó fún wa ọlọ́run ó ní ìmọ̀ àgbọ́yé ìwé rẹ̀ yìí lẹ́yìn náà ìṣiṣẹ́ pẹ̀lú ta àgbọ́yé ní gbogbo bágbára wá sí mọ́ lẹ́yìn náà ìpèpè sí bẹ́ẹ̀ lẹ́yìn náà ìṣe sùúrù lórí tó bá wá lórí ẹ̀ eléyìí ni kamalu din wa da'wa gẹ́gẹ́ bí ìmáàmù dáwà ṣe sọ wípé تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة الإسلام الأدلة الثانية العمل به والثالثة الدعوة إليه والرابعة الصبر على الأذى فيه لا شك أرأي أقوي أستغفر الله تبا يقول رومانيا وليكوي أرأي أسيدي ó yẹ kí yíò tó nǹkan náà nìyẹn al-ilm kí yíò kọ́kọ́ nímọ̀ yíò sì wàhálà ń bẹ ọ̀nà yíò sì wàhálà díẹ̀díẹ̀ ibẹ̀ ń gan ibi tí tàwfíkì ti bẹ̀rẹ̀ nù ọlọ́run ní kọ́kọ́ mọ́ jí yíò nímọ̀ tí ó ṣàǹfààní ọlọ́run téèyàn bá nímọ̀ tó ṣàǹfààní tó kù ọlọ́run iṣẹ́ bùwá ní ọwá lọ́rọ̀ ọ̀ṣẹ́ ìjálì ṣiṣẹ́ rẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni hal ata ala al-insani hinun min ad-dahr هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا نعم إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا dákun máa ń fò sí innama nut'imukum liwajhi إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا bandumena innama nut'imukum liwajhi llahi la nuridu minkum jaza'an wala shukura innama nut'imukum gbogbo tá gbé kalẹ̀ liwajhi llahi àfẹ́ kankan lọ́dọ̀ yìí ó dà àfẹ́ tí ó kọ̀kọ̀ wálẹ̀ la nuridu minkum jaza'an níbẹ̀ qawmullahu sharra dhalika al-yawm ọlọ́run fi àwọn kan lọ́kànbalẹ̀ ọlọ́run jẹ́ wà nù lọ́gọ́rọ̀gbà ìfọ̀kànbalẹ̀ wá until later part of your life ẹ ti ṣiṣẹ́ dáadáa yẹ̀kí tí wá sí ń dé èèyàn náà mọ́mọ́ ọlọ́run adúpẹ́ fọ́lọ́run al-Imam Ahmad bin Hanbal rahimahullah ó ní la shay'a ba'da al-yaqini anfa'u min al-'afiyati kò sí tó ṣàǹfààní fún yàn láyé ba'da al-yaqini lẹ́yìn ìgbà tí yàn bá ní yaqini ni ọ gbogbo abá sí jókòó yìí yaqini èèyàn tó bá dé lẹ́yìn bá ní yaqini èèyàn ò dáùtì kankan náà ọ̀rọ̀ Ọlọ́run ọba mọ́ wọ́n rò pé yàn ti yàwó rẹ̀ níjọ́ tí yàn bá fẹ́ kó gbowó rẹ̀ tó fẹ́ fi sí sọ́lákọ̀ àbò pẹ́ mọ́sálásí àbò kan jókòó kan wá kí ní kan lọ́dọ̀ Ọlọ́run pé mo kàn sá jókòó sí bíbá títọ́ Ọlọ́run fi ṣe tán títọ́ Ọlọ́run fi fún mi ní nǹkan tó mọ̀ wọ́n pàgbà kí ló kò lé tó bẹ́ẹ̀ òun mọ̀ ní nígbà tó rí hàn ó lè jù bẹ́ẹ̀ lọ. Maimun bin Mihran ó ní ma min abidin illa walahu arba'u a'yuni kò sí èèyàn tọ́lọ́wọ́n bá dá ojú mẹ́rin ni wọ́n mọ́ ní aynani fi qalbihi fi wajhihi ojú èyí tí gbogbo wájọ ní yubsiru bihima umura dunya o ní ó fi máa rí gbogbo tí yàn bá ń ṣe ilé ayé wa aynani fi qalbihi ojú méjì kan tún wà lọ́kàn rẹ̀ yubsiru bihima umura al-akhirah gbogbo tẹ́ bá ń sọ pátápátá
in tí ó fi ní true picture alkiyama ojú tinú yẹn ní fi ń wò o náà ní fi understand pé kí ní serious ọ̀rọ̀ ẹ serious kọjá bẹ́ẹ̀ o wallahi lazim ẹnìkan kan ò lè rò nípa àlìjẹ́nnà kóróbìnrin olóbìnrin kó alábẹ́ òun lè it's not possible yóò kàn máa wo náà ni pé kí là ń sọ ṣe ẹn tí ń sọ pé inna nakhafu min rabbina yawman abusan qamtarira wọ́n àṣẹ ní ṣe wá sí gọ́tùl basar fún ọlọ́ni waqahumullahu aláwọn kò nù àbúrò ọjọ́ náà walaqahum ṣùgbọ́n àfi wọ́n lè lásán Maimun bin Mihran ni wa aynani fi qalbihi yubsiru bima umura al-akhirah wa idha arada Allahu bi 'abdin khayra en tọ́lọ́run bá bá fẹ́ dáadáa wọ́n pín dáadáa báyìí dáadáa ni wọ́n wá pín sọ́dọ̀ tẹniyẹn ẹmọ̀ pé yẹn kàn máa ń jí láàárọ̀ tí wọ́n ní tí wọ́n gbé sẹ́nu ọ̀nà yìí lónìí orí ilẹ̀ jírí o Ọlọ́run jẹ́ jírí orí Ọlọ́run jẹ́ sùn bá rí Ọlọ́run jẹ́ délé bá rí nǹkan ńlá ni kún ó pín orí sọ́dọ̀ èèyàn bí orí tèèyàn bá ti kéré it is a problem orí tán pín sọ́dọ̀ èèyàn tó bá ti kéré it's a big problem Ọlọ́run ní sì máa pín hadith sì wà lórí bọ́lọ̀ tó ṣe máa pín ó wà ní Sahih Muslim wípé eléyìí ò lè róore pọ̀ náà ìkọ́wọ̀nà Sahihaini but ilé ìtò àwọn Sahihaini olè tètè yé wa because anábi sọmọ nǹkan mi bẹ̀yẹn bọ́ ilé anábi dasọ sápánà orí rẹ̀ wọ́n sì ń pinnu nǹkan méjì ni ó fi dàwà láàmú alákọ̀ọ́kọ́ kí ní jẹ́ orí wọ́n sí lórí ní ìsìn mọ́tò lẹ́nìkan kọ́ rántí ìlàbàjọ́ tí wọ́n fi ti ra mọ́tò ìdọ́rántí nù jẹ́ alábàjọ́ wọ́n ní bá ṣe ń pín tó bá dẹ̀ ń retí kẹ́ẹ̀sọ àdísì náà nìsìn àdísì tí ó fi ra lé ra mọ́tò náà níwá àbí ẹ̀fẹ́ ẹ̀ so Maimun bin Mihran ó ní wa aynani fi qalbihi yubsiru bihima umura al-akhirah wa idha arada Allahu bi 'abdin khayran fataha lahu 'aynayhi allatayni fi qalbi ẹn tọ́lọ́run bá fi orí kan ojú tọkàn yẹn yóò mú òní ní kálù wala qat'u òní ní la kalla wala qat'a kò sí mbẹ̀ wọ́n ní ẹwà rí wípé ojú yìí gbogbo nǹkan ni ó tàn yàn sí nípa al-qiyamah tẹ́yìn bá ń bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tí ń rò ọ̀tọ̀ ní tó ń pík ṣàgbọ́n ní kálù interest yẹn máa ń fa bí ìtẹ́yàn ń pík nínú ọ̀rọ̀ ẹlòmíì interest ó sì wà nù alámà làákàyè nǹkan tẹ́yàn pay attention sí gbà tán fún yàn information ó sì ní tẹ́yàn máa pay attention sí ó wá ní wa man idha arada Allahu bihi ghayra dhalik ẹn tọ́lọ́wọ́ bó bá rórí rò gbáhùn tàrọ́kà ọlọ́run fílẹ̀ tó jù ní yóò fi fọ́ ni ó ní wọ́n kana fi hadhihi a'ma ọlọ́run ní gbogbo ẹn tó bá jẹ́ ọlọ́run ní man kana fi hadhihi a'ma gbogbo ẹn tó bá jẹ́ pé afọ́jú ni níbi ayé tàwà tó bá dàlì kíámọ̀ náà afọ́jú náà ni ó jẹ́ o ní ó sọnù jù tó bá dàlì kíámọ̀ ẹnìkan fi bú Sheikh Abdulaziz bin Baz nínú àwọn èèyàn tí wọ́n máa ń fi orúkọ tì sí lọ́dọ̀ yẹn ó ní bin Baz hadha rahimahullah ó ní bin Baz hadha ó bá sọ̀rọ̀ tí ó dá sí wọn pé ìgbà tó yẹ pàfọ́jú ni wọ́n ó wá káyà ìpé man kana fi hadhihi a'ma fa innahu fil akhirati a'ma wa adallu sabila ṣéèkì wá kà fún ṣéèkì wá dá bàbá òsì tún ní bínú rahimahullah àwọn ni waqad akhta'a akhuna hadha ó ti ṣàṣìṣe ìtọ́lọ̀ ń sọkọ́nù ó mọ́ ó fẹ́ sàbòsí ni bàbá ẹ lámà barakallahu fi in tí bàbá fi dáhùn ní pé ọlọ́run ni wa man a'rada an dhikri in tọ́lọ́run sọ ti sọ́mbò mi
man a'rada an dhikri ẹ̀rẹ́ tí ó jẹ́ pé ìrántí Ọlọ́run dé fún ó lè fún tó bá fẹ́ ṣe subhanallah ìgẹ̀ gbọ́ kún sí kún ma lọ́nà ní wọ́n ní kí ẹ sí láìláìlá 100 kò rọ́lọ́run lọ́rẹ̀ kì bá ṣe tó bá débi gbogbo tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run yóò sáwọ̀ excuse tó fi kún bẹ̀ náà kì í dùn mọ́ tó bá rí ijó yóò ní kòkòrò ló ń fẹ́sẹ̀ wọ̀n yìí kòkòrò láìláìlá Allah ni man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka man a'rada an dhikri gbogbo ẹni tí ó bá sí ìkírun fa inna lahu ma'ishatan danka ìgbésí ayé rẹ̀ ó nira wa nahshuruhu yawmal qiyamati a'ma ṣùgbọ́n tá bá tún gbé dídá kìyàmá afọ́jú ló jẹ́ Ọlọ́run sọ bí pé ṣó fọ́jú láyé Ọlọ́run á sọ bí ó sì já fọ́jú wa nahshuruhu yawmal qiyamati a'ma Ọlọ́run ni afọ́jú la gbé dìde qala rabbi lima hashartani a'ma Ọlọ́run ọba ọ̀ muhajaja ń bọ́lọ̀run rojọ́ munaqasha ń bọ́lọ̀run fà ya lima hashartani a'ma ìwà yóò ti ní ti pẹ́ látàrí náà ìwà kọ́lọ̀ ń ṣe ìdájọ́ kó mọ́ sọ pé why tọ́lọ́run bá sì fẹ́ sọ fún wa pé Ọlọ́run kọjá tí ó ṣe nǹkan kan táàmà sí why sí o why Ọlọ́run kọjá bẹ́ẹ̀ ṣe mọ̀dí ọmọ ìfẹ́ ṣe mílẹ̀ sí lónìí ayà yẹn wà massive la yus'alu amma yaf'al wọ́n ibi mí ní tí bá ṣe wọ́n yus'alun ẹ̀yin ni wọ́n bí náà àwọn èèyàn pé pàpẹ́ ìgbọ́bọ́lọ́ ṣe sọ ni subhanallah Ọlọ́run ni jama'nakum wal awwali náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi àwọn èèyàn ṣẹ̀sìn ọlọ́mọjá sínú wọn ẹ̀sìn gidi ní o lálùkìyámà ẹnìkankan nínú wa Ọlọ́run ní já ṣẹ̀sìn Ọlọ́run má jẹ́ ká ṣẹ̀sìn Ọlọ́run má jẹ́ ká ṣẹ̀sìn wàláyé Ọlọ́run bá tún sọ níbò mí ó ní man tudkhilhu an-nara faqad akhzayta gbogbo akọ tó wù kéèyàn ṣe láyé gbogbo ilé akọ gbogbo aṣọ tí yẹn máa ń wọ̀ láyé gbogbo gé tó wù kéèyàn ṣe láyé man tudkhilhu an-nara faqad akhzayta bó bá ti fìyàn sínú ti yẹ̀yẹ́ ìyẹn ni ṣàkó sáwọn èèyàn láyé dáadáa imọ́ yákọ́ èmi ló bá bẹ́ẹ̀ kí ló tó fi sọ bẹ́ẹ̀ gàgà bẹ́ẹ̀ gbogbo orúkà ẹ̀ man tudkhili an-nar ṣùgbọ́n gbogbo akọ ẹ̀ pàwátá wá já sínú náà faqad akhzayta Ọlọ́run ó ti yẹ̀yẹ́ wa ma lil-zalimina min subhanallah so Ọlọ́run bá ń sọ pé yóò ní lima hashartani a'ma wa qad kuntu basira قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى la ilaha illallah nínú ọkọ̀ Ọlọ́run ni al-mutakabbiru ọba tí ma gbéraga Ọlọ́run tún sọ wal kibriyahu ridai ẹnìkan kan ma naza'ani fihi kí yíò sọ pé òsán tó lè bá mi sọ èmi nìkan ni o ẹnìkan kan gbọ́dọ̀ mọ́ sọ́rọ̀ statement yẹn lẹ́nu òsán tó lè bá mi sọ kò gbẹ́nu ẹnìkan kan bọ́lọ̀ ń ṣe wá tóbi tó yìí àwọn ẹrú kan tọ́lọ́n fẹ́ fi àjẹ́ ó tún wá sọ pé lima hashartani a'ma wa qad kuntu basira Ọlọ́run ni qala kadhalika atatka ayatuna ṣe bí àwọ Ọlọ́run fi àmì ránṣẹ́ sí ọ wa nasita ó tí ẹ wú bẹ̀ wa kadhalika al-yawma tunsa
ó wà ní tí alimamu ibn abdulbar sọ pé wà nasitaha nasiya ìmọ̀ túnmọ̀ taraka wà taraktaha ó yẹ̀yẹ́ ló mọ́ fi wọ́n ṣe bí èyàn bá ń ṣe súnà yẹ̀yẹ́ ló mọ́ fi ṣe ẹwù àpọ́nlé tọ́lọ̀ fún àrísúnà lè ní ṣe bó ṣe rí tẹ́lẹ̀ rí ni University of Ìlọrin ẹni tó kọ́kọ́ lo niqab ní Faculty of Social Sciences wọ́n jókòó torí ẹ̀ Senate building jókòó torí ẹ̀ Senate wọ́n wá ń sọ fẹ́lẹ̀ àná ìjọ náà pé dúró tó bá dúró Ọlọ́run padà mẹ́rin tí ó ṣe wà kò sí ní sókọ̀ tí ẹmẹ́ ẹ lè káyé niqab tó wà náà ẹ̀rẹ̀ ká ní ìsìn àwọn onípò ní kọ́bù sí ìní lọ́rin àwọn ẹrú Allah yá ti rẹ̀rẹ̀ tí wọ́n rán ọgán àwọn jẹ̀lìbábà ti ń wọ́ tó jẹ́ wípé níjọ́ tọ́lọ́run bá ní kó rí nǹkan tó wà lábẹ́ jẹ̀lìbábà yẹn ó rí páwọn ilé bẹ̀rù Ọlọ́run lọ́tọ̀ ni wáyílá ẹni gan lè dáyó ẹlòmíì tí ń bọ́ra lẹ̀ gan kò fa bí èrè yóò tuntun wá kan ìjà wọn jẹ́kọ̀ jẹ̀gbẹ́ nǹkan tẹ́ mọ̀ wò pé pẹ́ àbíbò ní bẹ́ẹ̀tù sí rí gẹ́ ní pé eléyìí ọ̀rọ̀ rẹ̀ ti wọ́s wọ́n ìfáì síbẹ̀síbẹ̀ rí àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀sà ni wọ́n nínú bọ́lọ̀ ń ṣe dá wọn ọ̀lá wọn sì tún bọ̀rà fọ́lọ̀ wọ́n sì tún bò náà pé ṣe wọ́n sọ pé wa kadhalika atatka ayatuna fanasitaha ó gbé jù sí wa kadhalika al-yawma tunsa kadhalika atatka ayatuna ọ̀rọ̀ Ọlọ́run dé wá bá ọ fanasitaha ó sì gbé jù sílẹ̀ wa kadhalika al-yawma tunsa Ọlọ́run ó padà fún ọ náà lẹ́yìn Ọlọ́run fẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ ẹjọ́ ariwo yẹn pọ̀ ní sáìdì ọ̀dọ̀ àwọn obìnrin so abẹ́ Ọlọ́run ọba dẹ́dà subhanahu wa ta'ala Ọlọ́run jà sínú àwọn tí ó yẹ̀yẹ́ láyé wọ́n sì já yẹ̀yẹ́ lálùkìyámà Allahumma asturna bi satrikal jamil Ọlọ́run bá bò wá láṣìírí àṣírí rẹ̀ al-jamil lánàá a sọ̀rọ̀ nípa ìtumọ̀ tàbárọ́kà ṣòtá ní ó sọ túnmọ̀ ẹ̀fún ìjọ tàbá ti ń ka tàbárọ́kà ní ìsìnkú kí ni ìtumọ̀ tàbárọ́kà rẹ̀ Khalid kí ni ìtumọ̀ tàbárọ́kà alladhi biyadihil mulk ní kéw lẹ́vù ìsìnwá sí lẹ́vù kéw tàbárọ́kà alladhi biyadihil mulk charẹ́lómi orí àsìkò aso tabaraka alonso makini ta'ala ta'azama alladhi indahu albaraka yato yaqi albarakatu min qibali kama qala alhasan albarakatu min qibali odore ni barakati wa kini je baraka aso pe annumu wa annama wa ziyada subhanallah annama wa ziyada annama wa ziyada kini je barakatu gaga baruku bi kaf àbí baruku bi sukunan sabatu fi shay kan wà ó mana sabat la bo ko fa ko afem en kan yo ba fem ó rinlẹ̀ kí nǹkan rinlẹ̀ so ko wa kale kun rẹ̀ wá pọ̀ Ọlọ́run á ń sọ wípé gbogbo kó orí ó wọlé ẹni kankan tabaraka alladhi biyadihil mulk èmi Ọlọ́run ni mo máa ń pè ìkan ara rẹ̀ ní wípé èmi Ọlọ́run ni gíga tọ́ sí al-mulku gbogbo tí ń jẹ́ ọlá àti ìjọba ọwọ́ èmi Ọlọ́run ló wà wa huwa ala kulli shay'in qadir gbogbo nǹkan ni mo sì ní kápá lé lórí alladhi ẹni tó jẹ́ pé khalaqal maut mo dá ikú láti mọ̀ pé al-maut khalq ẹ̀dá Ọlọ́run wal haya mo sì dásẹ̀ mi liyabluwakum náà ní yabluwakum yamtahinakum al-ikhtibar kí n kàlẹ̀ sàdánwò ní so tí a bá wà ní ayé tó bá ti ríra ẹ̀pọ̀ mi kó ti mọ̀ pé wọ́n ládánwò ní pé mo wà ní ayé ayyukum ahsanu amala kí lápẹ́ ahsanu amala
ahsanu aqlan, atamma aqlan, asra'u, barakallahu fika, asra'u ila ta'atillah. Oke, asra'u ila ta'atillah wa ab'adu min maharimillah. Elitu ìkejì yẹn sí báyìí. Ó ní alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azizul ghafur. Al-aziz ó ní alladhi yaghlibu wa la yughlab. Ẹni tó jẹ́ pé ó ní máa borí nǹkan kan ìborí Ọlọ́run. Alladhi yaghlibu wa la yughlab. Al-qahiru ala makhluqatihi. Ẹni tó lè kààyàn lẹ́yìn. Al-qahiru ala makhluqatihi. Ẹni tó jẹ́ pé ó ló ní kápá lórí gbogbo ẹ̀dá ẹ̀. Ẹ mọ̀ gbogbo ṣe bọ́lọ̀ fi combine ẹ̀ Ọlọ́run alẹ́ wa huwa al-azizul ghafur. Òun náà ní sì máa forí jiyàn. Kí ni túnmọ̀ ghafur? Yasturu dhunubahum wa yaqihim min iqabatiha. Bá ń gbé sí báwọn. Yasturu dhunubahum. Ọlọ́run wọ́n dẹ́ṣẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ káwọn èèyàn mọ̀. Ara ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ara pé àforíjì yẹn dókè ó parí ó ní kéèyàn ó ṣẹ̀ lọ́run kẹ́ni kankan sí mọ́mọ́ sí tọ́lọ́run bá tú àṣírí ẹ̀ṣẹ̀ díẹ̀ ní nínú òkúba ìyà díẹ̀ tí wà mẹ́bà hàn àbí àwọn èèyàn ti mọ̀ sí bọ́lọ̀ tí àforíjì wọ́n lè mọ́ gbójú kó mẹ́ ọkàn lè mọ́ kó mẹ́ pé àwọn tó jalè jẹ́ ẹ̀kọ́ nìyẹn ó lè túbá so ṣùgbọ́n tamamul maghfirah èyí tó lóore jù fún ẹ̀dá ó ní yẹ̀sùrù ha Ọlọ́run yóò bo ẹ̀ṣẹ̀ yẹn wàyẹ̀kíyì min iqabatiha ìyà tó tún ayẹ́kó jẹ́ mẹ́ Ọlọ́run tó wá sọ kó mẹ́ ọ̀nà tó wá sí pọ̀ ọ̀nà fi sọ pé a wà ṣe taubá yẹ̀sùrù ha wàyẹ̀kíyì min iqabiha Ọlọ́run ti sọ nínú ìyà ni iqabatu الذنب أو إيقاب الذنب الله سبحانه به عزيز الغفور الذي خلق سبع السماوات àjẹ́ ká mọ̀ pé sánmà méje ni gbogbo Ọlọ́run ṣe máa sọ náà but àwọn míì sọ pé as-samawati ní bí báyìí ó lè túmọ̀ al-kawakib but torí pé àlàyé rẹ̀ ò jìndò dáadáa tó ń tà lè kẹnubọ̀ àkàsọ́ báyìí so a lè máa lo tafsiru pé sab'a as-samawati túmọ̀ al-kawakib ṣẹ́gẹ́tẹ̀ sábí àsàmáwà àti tìbáàkọ̀ àwa ní tìbáàkọ̀ ọ̀nà méjì ni ó lè jẹ́ jámọ̀ fún kíni o àtìbáàkọ̀ lè jẹ́ jámọ̀ fún kíni àtọ́bákọ̀ ó sì lè jẹ́ masdar fún kíni o tọ́bákọ̀ kí wá ní ó jẹ́ àtọ́ méjì tó bá jẹ́ tọ́bákọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tọ́lọ́wọ́n bá dá tó wájú wọn ní pariwo pa máìkì ló ń pariwo àwọn nǹkan tọ́lọ́run ọba dá sánmà yìí o tọ́ọ̀bàkọ̀ kò sí bí kan nígbà tọ́lọ́run ọba dá kò sí kankan tó tayọ kan ní bọ́lọ́run ṣe tó lera wọn ṣùgbọ́n àtọ́bàkọ̀ Ọlọ́run já mọ̀ pé orí wọn ló wà orí ara wọn ló wà ìyí tó sì wà lókè náà èyí tó wà lókè ìkọ̀kan ló yẹ kó wà ń bẹ̀ bóyá ní wéètì ni bóyá ní mọ̀ná sábà ni خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت كلا كتما تفاوت من الفوت التفاوت التباين في المنزلة كين كان جرا wọn lọ nípò so yo abe التفاوت إذا تباعد منزلة wọ́n jìnà síra wọn nípò ó mì pé ó ti yé wa ńbẹ̀ pé sama wọn jọ wà papọ̀ wọ́n jìnà síra wọn ó là náà fi sọ pé ma bayna samawati as-sab' láàrin sámà méjèèje ní tó wà láàrin sámà kọ̀ọ̀kan síra wọn masiru miati sana 700 years àbí sabi miati alfi sana 700,000 years lè yóò fi travel láti sámà kan sí kejì so yíwa ma tara fi khalqi ar-rahmani min tafawut
farji'il basara hal tara min futur, hal tara min futur. Istifhamu yẹn níbẹ̀ yẹn istizayi ni bí wà tọ́lọ́n fi yàn sí ẹ̀yẹ. Ó yá wo sánmà bó yóò rí al-futur, kí la pè túmọ̀ al-faturu, ash-shakku was-sada', ó túmọ̀ shuquq was-sudu', ash-shuquq was-sudu', ṣó sán, ṣó níbi kankan tó ti ní crack. Ó yá wo sánmà wò lérí, kò sí mistake ni wọ́n sọ lérò. Wọ́n ní al-faturu túmọ̀ tí jámọ̀ ẹ̀jẹ́ futur, ó túmọ̀ kí ni al-aib, ìjọ rábùkù kankan bẹ̀. Thumma irji'il basara karratayn, karrar yani al-karra marratan ba'da marra, tún wò kó tún wò, yanqalibu ilayka al-basaru khasi'an, kí la tún khasi'an, khaiban, lẹ́n tí ọ̀rọ̀ rẹ̀ já sófo. Ṣùgbọ́n àwọn míì tuntun bá mi láìláìlá wọ́n ní al-khasa gangan ni kashfu an shay'in, kí nǹkan kó hàn, but kó hàn tí wọ́n ń sọ yíò azullu ni, nígbà tí èèyàn yẹpẹrẹ. Ó mì pé ẹni tó bá ń wo sánmà yarju ilayhi, torí kó lè rí àbùkù mẹ́, yarju ilayhi basaruhu khasi'an, ní yẹpẹrẹ. Wọ́n pàdé tó wà rí gangan látẹ̀kan ni wa huwa hasiru. Kí ni túnmọ̀ hasir? Kalilu. Al-hasir, al-madha, al-kalil. Ẹmọ́gbà ìpé àtún khasa àná sí pẹ̀pẹ̀ khaba, ẹ̀yà sóríbú, kí nǹkan tí yàn ń rò kó mọ́ já sí. Nǹkan yàn gbọ́kànlé, pé àmọ́ gbọ́kànlé kìíní, ó ní a fi lo áyà qul ikhsaw